ọ̀kan lára àwọn ọ̀jọ̀gbọ́n nílé ìwé gíga ìjọba ìpínlẹ̀ Èkó ní Lagos State University, ọ̀jọ̀gbọ́n Dàpọ̀ Thomas ó mà ti tú àṣírí ńlá. Ó ti tú àṣírí nípa olórí oko orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nígbà tó fi ń ṣiṣẹ́ fún un, tó sì jẹ́ kó di mímọ̀ pé bàbá sọ̀rọ̀ nípa èèyàn tí orí ẹ̀ pé tó sì ní ọpọlọ kọjá sísọ. Olókè téńté ní orúkọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ó wà àti pé ó ní ẹ̀bùn kọjá sísọ. Ǹjẹ́ kí ló dé tí ọ̀jọ̀gbọ́n Dàpọ̀ Thomas ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ yìí? Kí ló dé tó sì fi ń kan sára sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu? Ó ní àṣà kan tó máa wà fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tí ó ti jẹ́ kí àwọn tó jẹ́ ọ̀tẹ̀ gan kan máa kan sára sí pé àwọn mọ̀ pé ọpọlọ bàbá náà ó jí pépé ó sì ń ṣiṣẹ́ kọjá ìtàwọn èèyàn rò. Nǹkan ọ̀hún náà ni pé bí Tinubu bí ó bá ń lọ sóde gẹ́gẹ́ bí àṣà àti ìṣe àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn gbọ́dọ̀ bá kọ ọ̀rọ̀ tí yóò sọ lóde tí ó ń lọ, kódà kó jẹ́ inú ilé ìjọba ló ti fẹ́ ṣe nǹkan, wọn yóò kọ àpilẹ̀kọ ìtòlóyìnbó ń pè speech ti Tinubu tí yóò kà. Ṣùgbọ́n àwọn èèyàn ti ṣàkíyèsí Tinubu pé bó bá dé òde àríyá bíbí kan kì í sábà ka ọ̀rọ̀ àpilẹ̀kọ tó ti kọ fún un. Orí ni Tinubu yóò ti máa sọ̀rọ̀ tí yóò ti máa bá àwọn èèyàn sọ̀rọ̀. Eléyìí ló sì jẹ́ kí ọ̀pọ̀ èèyàn kan máa kan sára sí wípé bàbá náà ó ní ọpọlọ, nítorí pé ẹni tí ò bá lọ́pọlọ kò lè ṣe irú nǹkan tí ó ń ṣe yìí. Ṣá o, ọ̀jọ̀gbọ́n Dàpọ̀ Thomas ó jẹ́ kó di mímọ̀ o wípé òun bá Tinubu ṣiṣẹ́ rí, òun sì wà lára àwọn tí ó máa ń kọ àpilẹ̀kọ ìyẹn speech tí ó máa ń kà láti ìgbà táwọn ìjọ wà ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Ó ní nǹkan tí Tinubu ń ṣe lásìkò yìí tí kì í ka àpilẹ̀kọ tó bá kọ fún un ní òye àwọn lẹ́nu. Ó ní nígbà kan ẹni òun pe Tinubu jókòó lásìkò ìgbà tó ń ṣiṣẹ́ fún un, tó ń sì béèrè pé ọ̀gá kí ni ìdí tí a fi máa kọ àpilẹ̀kọ fún yín tí ẹ̀ ní kà á tẹ́ bá dé ìta tẹ́ ti nílò ẹ̀. Oníṣèbá àjọ máa ń kọ́ tájọ máa yẹ̀ wò tájọ máa ṣàtúnṣe sí ni. Ó ní kódà tẹ́ tó máa kà á ní ìṣẹ́jú wa láti wò bóyá kò sí àṣìṣe níbẹ̀. Kí ló wá dé tó jẹ́ pé tẹ́ bá dé ta ẹ̀ ní padà kà á mọ́? Ó ní ṣe ni Tinubu wá tú àṣírí fún òun lọ́jọ́ náà wípé òun mọ̀, ṣùgbọ́n ohun tó lẹ́tọ̀ọ́ ni pé bóun bá dé ọ̀dọ̀ àwọn èrò kì í ṣe kóun máa bá wọn sọ̀rọ̀ láti inú òwe, òun gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ pẹ̀lú nǹkan tó bá ń ṣẹlẹ̀ ni. Ọlọ́run oníròyìn ló ní àpilẹ̀kọ, ṣùgbọ́n olóṣèlú ó gbọ́dọ̀ lè bá aráàlú sọ̀rọ̀. Ó ní fún àpẹẹrẹ bóun bá dé ìta òun gbọ́dọ̀ mọ nǹkan, òun gbọ́dọ̀ fáwọn onílù àti olórin tí ó máa kọrin òun náà láàyè láti sọ̀rọ̀ nínú gbogbo nǹkan bá ń sọ ń bẹ̀ àti tó ń bá òun gbọ́dọ̀ sọ. Kì í ṣe àpilẹ̀kọ tó lè má bá tó ń ṣẹlẹ̀ níbi táwọn wà, tó lè má bá mu. Tó sì ní àṣírí yìí ìní Tinubu tú fóun wípé òun kì í fi ka ọ̀rọ̀ inú ìwé àti pé òun ti máa mú àwọn kókó tá à ń bá kọ sínú ìwé, òun ti máa mú sọ́wọ́ láti fi sọ̀rọ̀ lórí nǹkan tí òun bá fẹ́ sọ.